máa yọ kán ní kọ̀ọ̀kan ọmọ máa yọ. ọ̀parí. ṣé bàbá tó ń pè láyé lókè lẹ́sìrì ẹ̀ olómi wà ń bẹ̀ tó ń pariwo lọ́wọ́ tó jẹ́ ń gbòòrò jẹ́ ń pò eégún ni. wọ́n ò ní délẹ̀ lérí. Olódùmarè wa. Ìgbòho Olódùmarè. Enantis gbóyìn tira ẹ sọnà. ìkọ́mọdé afọ̀rọ̀ ọjà. Adájọ́ máa ṣe asọ̀rọ̀ máa yẹ. Eégún yìí máa ṣe bí ilé ìbéṣọ wọn o. Eégún tó máa. Ìwọ́de ọpẹ́ máa ṣe kan máa pé kí Bọ́lá Tinubu èèyàn bá tó parí ìjà kì í dákún o. Kán bá pààyàn kan gbúre báyìí. Tẹ́ẹ̀jẹ̀ bá bọ́ọ̀lẹ̀. Nàìjíríà fọ́ọ̀rọ̀ yẹn o. Ọfọ́ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n kò sọgbọ́n tá a máa dá sísà. Ẹ gbọ́. Mò ń gbọ́ bàbá. Kò sí ọgbọ́n tí ìjọba orílẹ̀-èdè yìí lè dá sí àtàwọn òyìnbó tó ń tì wọ́n lẹ́yìn. Gbẹ́gẹ́dẹ́ máa tó gbin náà. Lálẹ́ra lójú ẹ̀ pé pín. Pé kí wọ́n pín orílẹ̀-èdè. Mẹ́rin lórílẹ̀-èdè máa pín sí márùn-ún. Mene tekeli peresini. Àti wọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí òṣùwọ̀n. Olúwa sọ bẹ́ẹ̀ kò kún òṣùwọ̀n mọ́. Ẹ tí ì rí nǹkan kan, ẹ tí ì gbọ́ nǹkan kan. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ohun bàbá wa bàbá aládùúrà James S. Olúwarántí Ìtàròǹbí ti ìjọ Kérúbù àti Sráfù ìràwọ̀ ògo Jehovah ọlọ́mọwẹ́wẹ́ church oní ẹ̀lẹ́ ń gbọ́ yìí. Bàbá tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Masunkúnmọ́ tèmi a máa pè ní bàbá Masunkúnmọ́ original. Lónìí ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà àti ohun tó máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá láìpẹ́. Bàbá ò sọ̀rọ̀ lórí ìran Yorùbá nìkan o, wọ́n tún sọ ní lórí ìran Ìgbò pẹ̀lú. Ẹ wo ẹ̀yìn nígbà yẹn lásìkò bàbá tún wá ṣe àwọn ìkìlọ̀ kan fún ìjọba Nàìjíríà lórí kíni ìwọ́de tí wọ́n ní yóò wáyé láìpẹ́ yìí. Bàbá ní tí ẹ̀jẹ̀ báyìí kanlẹ̀ kí ni wọ́n ló máa ṣẹlẹ̀. Wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wo fídíò yìí tẹ́ ẹ bá ti ń wò ó tẹ́ ẹ máa bá mi share ẹ máa kọ́mẹ̀ǹtì ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Dákun má wò ó kó o sún síwájú o bíi pé o wò ó désàlẹ̀ gangan kó o lè bá àrí ẹ̀ kọ́kọ́. Àmọ́ pàápàá jùlọ gbogbo àwọn ọmọ Yorùbá àkókò ayọ̀ wa rèé torí bàbá sọ àwọn nǹkan kan gẹ́gẹ́ bí ìrírí wọn tí wọ́n sì ti rìn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé nínú ẹ̀mí àti nínú ara. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti tán pátápátá. Kí ni àwọn èèwọ̀ torílẹ̀-èdè Nàìjíríà ò ní tí ò gbọ́dọ̀ ṣe? Ẹ má jẹ́ ń já yín tán o. Bàbá mà tún sọ nǹkan kan wípé orílẹ̀-èdè Yorùbá ìyẹn Yorùbá nation yóò bẹ̀rẹ̀ láìpẹ́. Ṣùgbọ́n bàbá tún wá dá ọdún kan pé tó bá di ọdún báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí Yorùbá nation. Gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé nínú fídíò tí mò ń gbé bọ̀ wá bá yín yìí. Wọ́n ní kò sí ohun tó ń pè ní Nàìjíríà mọ́. Tinubu ìkìlọ̀ wà fún Tinubu. Wọ́n tún wá sọ̀rọ̀ fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè. Ẹ wá gbé ìkìlọ̀. Wọn ò ṣàìsọ̀rọ̀ lórí bàbá yín lóge o. Pépà gbogbo ẹ̀ ló ń bẹ lórí fídíò tí mo gbé wá fún yín yìí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ bá mi share ẹ̀. Àwa la ṣe interview fún wọn lónìí náà ni. Ẹ wò farabalẹ̀ kó o gbọ́ fídíò yìí dáadáa. Kékeré lèyí tó rí yẹn gà tó gbọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ máa wá wọnú fídíò yìí dáadáa fún gbogbo bíi ọgbọ̀n ìṣẹ́jú péré. Wọ́n farabalẹ̀ kó gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Gbogbo ọmọ Yorùbá tó bá gbọ́ ilé yìí á mọ̀ pé ìrètí ti dé. Bẹ́ẹ̀ ni tí bàbá sì kọ̀ wá tán síbẹ̀ ìdí tó fi wá tún wá tó láǹfààní àti gbọ́ dáadáa. Ṣé ẹ lẹ́ni tí ń wojú ọmọ ńlé? Ẹ gbọ́ fídíò yìí. Ó fẹ́ lọ sí Amẹ́ríkà òun wá físíà àbí kí ni nǹkan tó ń fẹ́ kọ́lọ́run ó ṣe fún ẹ? Rí ipò gbọ́ fídíò yìí bàbá sọ àwọn àṣírí síbẹ̀. Àṣírí bẹ́ẹ̀ mi ò lè tàn yín. Ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí àwa kì í ṣàdédé gbèyàn wá àwọn tó ní kìmí ni. Ọ̀yá ẹ má jẹ́ ń dà yín láàmú jùlọ ẹ má jẹ́ ń fàkókò yín ṣòfò. Ẹ já lọ ẹ bá ń fohùn sí fídíò nínú ilé kí bàbá gbóhùn òkè
bàbá wa orí òkè má sunkún mọ́, bàbá wa prophet wòlíì, bàbá wòlíì àti bàbá aládùúrà James S. Olúwarántí Ìtàròǹbí ti ìjọ Kérúbù àti Séráfù ìràwọ̀ ògo Olúwa Jèhófà ọlọ́mọwẹ́wẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ń bẹ lójú àwòrán yín, tẹ́ ẹ lè fi pé bàbá ń gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pè wọ́n sí láti bá wọn sọ̀rọ̀. Ẹ wo díẹ̀ tó nìkan bàbá ẹ gbóhùn òkè. Káàárọ̀. Ẹ mà káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn Ọlọ́run lẹ́nu mi. Orúkọ mi ni wọ́n ti dá fún ìyẹn bó ti rí. Tó bàbá, orílẹ̀-èdè tá a wà yìí tá a pè lórílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí yìí, asámọ̀ pé ó tójọ́ méjì mẹ́ta tẹ́ ẹ ti wà ní òkè ìpè yìí láṣẹ Èdùmàrè tẹ́ẹ̀dẹ̀ tuntun ń ṣiṣẹ́ Olúwa rọ̀. Kí lẹ lè rí sí àwọn àkókò tẹ́yìn ti là kọjá? Ẹ ṣe mú tí ẹ ti pinnu pé mi ò sọ nǹkan kan lórí Nàìjíríà mọ́. Kí ló dé? Torí Ọlọ́run ti kọ́ lẹ̀. Ṣùgbọ́n àgbà tó Olúwa sọ pé ó di dandan fún mi láti sọ nǹkan tóun sọ fún mi kí n sọ fún gbogbo aráyé. Olúwa sọ fún mi pé méné tẹ̀kẹ́lì pérésì ni. A ti wọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí òṣùwọ̀n. Olúwa sọ bẹ́ẹ̀, kò kún òṣùwọ̀n mọ́. Kò kún òṣùwọ̀n mọ́ bàbá? Kò kún òṣùwọ̀n mọ́. Kí ni ìdí tí ò fi kún òṣùwọ̀n? Nítorí pé ìfẹ́ ara wa ló kù tá à ń ṣe. Bẹ́ẹ̀ ni, torí pé a ti kó ẹran mérò. A ti kó ẹran mérò. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ yẹn bá sì kẹran mérò. Ẹ mọ̀ pé wàhálà ọba sí òun ò ní jẹ́ agbádùn. Àbí kò yé yín? Mo ń gbádùn yín bàbá. A ti pín orílẹ̀-èdè yìí. A ti pín orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run fúnra rẹ̀ ti pín orílẹ̀-èdè yìí. Lọ́nà wo bàbá? Ẹ ṣé, mo dúpẹ́. Nígbà tí àìṣe déédé ìlú kan dé ọ̀dọ̀ Ọlọ́run tó dàbí Sọ́dọ̀mù àti Gòmárà, Olúwa sọ fún ọba yẹn, ó fi hàn, àfihàn àwọn náà, àfihàn àwọn olórí orílẹ̀-èdè yìí. Ọlọ́run fi hàn wọ́n kọtí ikún ni. Wọ́n kọtí ikún? Wọ́n kọtí ikún ni. Ẹ mọ̀ pé ọmọ tí ò bá dẹ̀ gbọ́ ti òbí, kí ló máa kẹ́yìn ẹ̀? Yọ kàbùkù wọn á tẹ̀. Ìyàwó tí ò bá gbọ́ tọkọ lọ́ọ̀dẹ̀, kí ló máa ṣẹlẹ̀? Àwọn alé jáde. Àwọn alé jáde, ìpínyà dé. Ìpínyà dé. Tó àwọn olórí wa ò gbọ́ ti Olódùmarè. Wọn ò gbọ́ tọlọ́run mọ́. Wọn ò gbọ́ tàwọn kí Bíbélì tó dé, kí Quran tó dé. Àwọn baba ńlá wa sá ti wà. Bẹ́ẹ̀ni. Àwọn baba ńlá wa ti wà. Ẹ lọ wádìí ìgbà tí wọ́n gbé Christianity dé Ẹ̀gbá. Wọ́n bá wọn bí tí wọ́n ń ṣe ètùtù. Wọ́n ní ṣé kí wọ́n ní kan dúró káwọn tó gbé wá dúró. Wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn tó yẹ kán béèrè lọ́wọ́ ẹ̀ tó ń gbẹ́kẹ̀lé tó ń gbàgbọ́. Wọ́n lọ bá àwọn àlejò tó dé yẹ gbà wọ́n. Àlejò ni wá náà. Bàbá, wọ́n ẹ̀ṣẹ̀ béèrè lọ́wọ́ bóyá ifá àbí kankan. Mi mọ nǹkan tó lọ béèrè nínú yàrá. Wọ́n sá lọ wu yàrá. Bẹ́ẹ̀ni, wọ́n ṣe béèrè pé ṣé ká gba àwọn àlejò yìí ẹ̀sìn Kìrìsìtẹ́nì wọlé àbí ká má gbà wọ́n. Wọ́n ṣe nìkan gbà wọ́n. Tó ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí, ọ̀yà ẹ tẹ̀síwájú bá mi. Ìgbà tí wọ́n gbà wọ́n, tí wọ́n ní wọ́n mú ìfẹ́ wá. Ṣé Christianity ní ìfẹ́ sí? Ṣé ìfẹ́ wá nú Christianity? Iná àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà, ṣé ìfẹ́ wà ń bẹ̀ mọ́? Olùfẹ́ owó, afúnni, agbéraga, àṣà ìbọ̀wọ̀ fún òbí. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń ṣe nǹkan wọ̀nyí, ìríra ni lójú Ọlọ́run. Ìríra ni lójú Olúwa. Tẹ́lẹ̀ nígbà tèmi wà ń kékeré, wọ́n máa gbé iṣu báyìí, ọ̀gẹ̀dẹ̀, wọ́n máa gbé sí ẹ̀bá ọ̀nà. Wọ́n á fi èédú, wọ́n á fi fàlà sí ara ewé ọ̀gẹ̀dẹ̀ tàbí sára páálí. Ìyẹn ni pé iye owó tí wọ́n máa san. Tó bá débẹ̀. Nígbà tó ọ̀làjú tó dé yìí, tó ọ̀ràjú àfọ́jú tó dé yìí. Ọ̀fọ́jú tó dé tá a pè lọ́làjú. Ìfọ́jú ni. Ìfọ́jú ni.
kìí tẹ̀sí ń dálẹ̀ lórílẹ̀‐èdè ló jẹ́ pàtàkì. A máa ra ọ̀gẹ̀dẹ̀ à á fowó sílẹ̀ lẹ́ńbẹ̀ à á kó iṣu à á fi sílẹ̀ lẹ́ńbẹ̀ ó lè déjọ́ kejì lọ ló kó máa wá gbẹ́ni tó kó sí ẹ̀ máa wá kó owó ẹ̀. Kò sẹ́ni tó máa mú. Kò sẹ́ni tó máa mú. Ní ìgbà yẹn ìfẹ́ wà, ìbọ̀wọ̀ fún àgbà wà, ìbọ̀wọ̀ fún aláṣẹ wà. À ń tẹ̀lé pé ẹ máa bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Ṣé gọ́fúnà bọ̀wọ̀ fún ọba mọ́? Ní àsìkò tí wọ́n tẹ̀ ń bọ ọba lọ́wọ́. Tí mo tẹ̀ tún rí ọba tó ń kúnlẹ̀ fún gọ́fúnà. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbin gùn. Àwọn wọ̀nyí lolúwa wò tó jẹ́ ìríra lójú ẹ̀ pé pín. Pé kí wọ́n pín orílẹ̀-èdè. Mẹ́rin lórílẹ̀-èdè máa pín sí 5. 4 sí 5. Ẹ yẹ̀wò gbà tá a gba òmìnira. Ṣé Fúlàní wà ń bẹ̀? Ẹ̀yin náà dáhùn ẹ̀ ń gbé àkọ́gbé. Èmi ọmọ kékeré lèmi bá mi. Yorùbá, Haúsá, Ìgbò, pẹ̀lẹ́ ló wà lórí line. Ẹ lọ wo fọ́tò 1960 pé wọ́n ti ń gé Yorùbá lége ó ti pẹ́. Lége láì ṣe Mercy. Láì ṣe Mercy kì í ṣe Mercy. Tí wọ́n ti ń gé wọn lége, ẹ lọ wo fọ́tò 1960 kò sí Awólọ́wọ̀ ń bẹ̀. Kò sí Awólọ́wọ̀ ń bẹ̀. Òun ló sì roko tí ọkùnrin jóná kù sí. Ọdún ìgbà tí o ti síbẹ̀ ọdún wo la gba òmìnira? Ọdún wo ni ìjà ti bẹ̀rẹ̀? Ìjà tájà. Múnú mẹ́dùn pọ́n fún wa ní àdéhùn pé 100 years. Ní ká lò. Bẹ́ẹ̀ ni tó 100 ọdún bá pé. Tí ìgbéyàwó yìí ò bá dẹ́yìn lọ́rùn, olúkálùkù lè máa lọ. Olúkálùkù ẹ̀pín gàrí bẹ́ẹ̀ ni. Ìgbà tí ìbẹ̀rù Ọlọ́run sọnù tí 100 ọdún pé tí Nàìjíríà di Fáráò. Fáráò pé Olúwa ní jẹ́ kí àwọn ènìyàn mi ó lọ. Jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Nígbà tán máa ní ká lọ wọ́n ní ẹ lọ máa ṣèjọba ṣùgbọ́n ẹ̀ ń ṣì wà lábẹ́ wọn. Ṣùgbọ́n kò sọgbọ́n tá a máa dá sísà. Ẹ gbọ́. Mo ń gbọ́ bàbá. Kò sí ọgbọ́n tí ìjọba orílẹ̀-èdè yìí lè dá sí àtàwọn òyìnbó tó ń tì wọ́n lẹ́yìn. Gbẹ́gẹ́dẹ́ máa tó gbin náà. Lálà olù. Lálà máa tó kútúkú áhù. Ṣùgbọ́n ọjọ́ náà máa mú ooru. Gbọ́. Ọjọ́ náà máa mú ooru. Yóò mú ooru. Yóò mú ooru. Torí àwọn ọba tó ti jẹ àjẹ wọn á yàgbẹ́ sórí àga torí òjijì ló máa bọ́ sí. Òjijì. Ẹ̀kọ́ lẹ̀kọ́ orúkọ mi tèmi ni bàbá má sọ kú mọ́ ọba ẹ̀rí wà. Lójijì lọ́sàn kan òru kan lẹ máa gbọ́ pé ìjọba aṣọ ìlékè tẹ́ḿpìlì Nàìjíríà ti fàyà. Aṣọ ìlékè tẹ́ḿpìlì Nàìjíríà fàyà. Ó ti fàyà. Àrá sán. Ọjọ́ náà lẹ́ẹ̀ tó mọ̀ pé Ọlọ́run sì wà ní Ọlọ́run. Èèyàn ló ń jẹ́ kò níbi rè Ọlọ́run ò rebi kan. Ẹ máa ṣeun tẹ́ ń ṣe. Ẹrù tẹ́ ò lè rù ẹ̀yin ìjọba Nàìjíríà. Ẹ̀yin ọba lọ́ba ẹrù tẹ́ ò lè rù ẹ máa di fún wa rù. Kí wọ́n máa di ẹrù tí àwọn ò lè rù. Bẹ́ẹ̀ni. Wọ́n dì lé wa lórí. Jeremiah sọ owó wa ni wọ́n fi ń ta gúdúgúdú. Wọ́n ti fowó wa ra gúdúgúdú. Kò sólóòótọ́ mọ́. Bẹ́ẹ̀ni ènìyàn máa gba bíráìbù ta ló fẹ́ fọ́lọ́run bíráìbù bó lẹ fẹ́ fún sí. Níbo lọ báǹkì wo ló lù tọ́mọ̀. Àkáǹtì wo ni nọ́mbà Ọlọ́run nígbà táwọn dìde ní kọ́ fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kó máa dáwó owó ilé níjọba ọ̀run ìránṣẹ́ Ọlọ́run ni o.
ṣó ralẹ̀ sọ́run ni. ọ máa kó búlọ̀kù láti ilé náà yóò kó símẹ́ǹtì. ṣé Abẹ́òkúta ló ti máa kun ló máa ti kó búlọ̀kù Abẹ́òkúta lè àti lọ kó búlọ̀kù. Ọlọ́run ajá àbájọ tí Jésù sọ pé tóun bá máa padà dé ṣé ìgbàgbọ́ máa wà láyé. níbo. ìgbàgbọ́ tó ń sọ kì í ṣe ìgbàgbọ́ ká lọ bọ òrìṣà tá ká lọ bọ eégún náà ń sọ o. ṣé a máa fẹ́ra wa. tí gospel kan bá wàásù lẹ́ni tó bá sọ̀rọ̀ tó bá máa jọ́ mẹ́jẹ wọn gospel ẹgbẹ́ wọn máa tún bù ni. wọn á bù. à ń pariwo 1930 ṣé àṣẹ tó wà 1930 ló wà. ìmọ̀ràn lèmi lè fún ààrẹ Ahmed Tinubu ọmọ olódòdẹ kórúkọ rẹ̀ má bàa parẹ́. Ọba tó sọ ẹrù fúdẹ́gàn gbogbo ayé ni agbára èèyàn ká o agbára èèyàn kan ká gbogbo Nàìjíríà ṣùgbọ́n kò ká Ọlọ́run. bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò lè. ẹ̀yin ẹ wo Dáfídì ó pa kìnìún ó pa Mọ̀tẹ́kùn ó pa Gòláyàtì sórí Sọ́ọ̀lù pa. orí pa. a ò fún láṣẹ kó pa Sọ́ọ̀lù. kọ́ máa pẹ́ tí wọ́n bá fẹ́ pa. dídé Olúwa kì í ṣe pé kù fẹ́rẹ́fẹ́rẹ́ o ó ti dé. àkókò ìjọba àti pín Nàìjíríà ti dé. a ti pín Nàìjíríà. a ti pín ìwé ẹ̀rí lolúkálùkù ń lò ń retí. ìwé ẹ̀rí. wọ́n ti pín orílẹ̀-èdè yìí gbogbo wọn tó ń sakú wákúwẹ́kúwẹ́ kán máa pín wọn kàn ń tanra wọn ni. pé wọ́n ń tanra wọn ni. kéèyàn ti lóyún káṣẹ́ máa ṣe ẹ̀fẹ̀tùsọ́mọ bíbí ṣé ẹ mọ̀ pé ṣé òun tanra rẹ̀ jẹ́. ẹ lu ẹ̀gbá. báwa. ṣé òun tanra ẹ̀ jẹ́. òun tanra rẹ̀ wá kẹ́. ẹnìkan ní kíde kí mi máa sọ òyìnbó ibi ẹ̀rọ ti kó wá lẹ́rú fanakula èdè ìlú mi ó fanakula. tá Haúsá bá dẹ̀ wà ní House of Assembly ọ̀n Haúsá o. burúkú. àwọn dẹ̀ ní Yorùbá àwọn Abẹ́òkúta ìwà ìgbọ́dọ̀ sọ Abẹ́òkúta. bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tẹ́ ẹ̀ ń bá ọ̀rọ̀ lọ. ẹ ní nígbà tí a fi bẹ̀rẹ̀. mo ń bá ọ̀rọ̀ bọ̀. ẹni tó bọ̀rọ̀ lọ yẹn ti lọ. tọ̀. tí mo ń bá ọ̀rọ̀ bọ̀. tẹ́ ẹ̀ ń bọ̀rọ̀ bọ̀ ẹ má bínú nígbà tẹ́ ẹ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan. ẹ sọ̀rọ̀ nípa pé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ torílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ ẹ̀yà kan ń bẹ tí ò sí láàrin wa ìrìn ní ẹ̀yà Fúlàní. kò sí láàrin wa. àwọn lè sí àwọn ló ń jọba kí ló fà á. ilé ìbá ń tòrò ọmọ àlè wà ní kó máa ń ilé bá ń tòrò kó ọmọ àlè wà níbẹ̀. iṣẹ́ ọmọ àlè yẹn kò tí ìdàgbà. ìjọba ẹgbọ́n Dàfólì ò wí. kó pé gbogbo orílẹ̀-èdè yìí tó ń wà. kó dẹ̀ran ọmọ ẹ̀ ti kú tìyè. ẹ lágbà. Madam Fodio. òun ló mọ ohun tó ń fọ́dà. ó kọ ẹ dẹ̀ ro torí ó fọ́dà gidi ni o. ṣé kò fọ́ mọ́ kò fọ́ rú wọn ṣàpàwà ẹ̀. ó ti fọ́ ó ti fọ́. ṣé ibi rẹ máa kọ́kọ́ dẹ̀ran ni. ṣọ́ ń dẹ̀ran kiri l'Amẹ́ríkà. wọ́n ń dẹ̀ran kiri ní UK. àwọn ibi tí mo ti dé ṣé wọ́n ń dẹ̀ran kiri ní Germany. bó àbí wọn kì í jẹ màálù ń bẹ. wọ́n ń jẹ màálù. kódà kéèyàn bá fẹ́ jàjà ara jájẹ. ẹran wo lèèyàn tẹ̀ fẹ́ jẹ tí. ṣé ń rẹ̀ jẹ. ẹni máa ṣe pàtẹ ìṣòro ló máa ra ló máa lọ kẹ. sábàtíọ̀. bẹ̀rù wọn ti lọ rà kán ti máa pa kán bá máa pín bẹ̀rù wọn ti máa pín. ẹ̀dẹ̀ ṣe ṣe títí ẹ pé ẹran ẹlẹ́ẹ̀mí èèyàn jẹ́ ẹ̀mí ẹran kó jẹ́ ẹ̀mí èèyàn lọ. ó sùn wà bá a ṣe gbọ́ ní ọ̀rọ̀. ara mẹ́rìírí mi rójú ológbò látẹ. wọ́n lé màálù ṣe pàtàkì. màálù ṣe pàtàkì. ju àwọn èèyàn lọ. pé èèyàn ò lè ya màálù kọjá. ẹni tó lé èèyàn máa ó ti dé. ẹni tó dá ẹ̀mí tó yàtọ̀ sí ènìyàn ó ti dé.
ìpànìyàn ẹgbọ́n kíjọba sọ̀rọ̀ lórí ìpànìyàn ni. irọ́. ààrẹ báyìí tí wọ́n sì máa sọ̀rọ̀ tí wọ́n máa rán ọmọ ọ̀nà síná náà. kò ṣeé ṣe. ẹ̀san ti dé ṣẹ́rẹ́ àṣírí yìí ń tú yìí àṣírí yìí ń tú yìí kí mo mọ̀ fẹ́ fò lè ṣe. ẹ dáhùn ẹnìkan kó. kò sí ìwọ̀n dẹ́. ó lè mọ́mọ́ ẹ nínú yàrá rò wá ó lè ń lọ líta. ó lóun mọ̀. ó lóun mọ̀ ṣé ó dó lè dúró wà ẹnìkan tó lè dá dúró lọ́lọ́run. ta ló fẹ́ dá Fúlàní dúró. níbi tán bá dé yìí. níbi tán bá dé yìí. bá a bá ṣọ́ra kò ní sọ́ba aláké o Fúlàní rẹ̀ máa jọba o. gbogbo wọn bá ń ṣe àánú wọn ń ṣe mí kó má parẹ́ lórí wọn. àwọn ọba. ìbẹ́ rọ́bà Olúwo. ẹ wò. ṣọ́ọ̀bà wà bẹ́míà. kéèsì lọ̀rọ̀ ni bàbá yẹn tẹ̀. ní ìtẹ́fẹ́ sọ sọ̀rọ̀ ẹ̀. Aláàfin náà ń bẹ́ẹ̀ àmọ́ bóyá káfíyàn lẹ̀ dìgbà mi. ta ló sọ̀rọ̀. ìṣèjọba lè dẹ́n fọ́ba jẹ́. nígbà tí wọ́n ní tán ààfin ọba ń gbé wọn kọ́ bá máa gbé bẹ́ẹ̀ kó má bàa rí àṣẹ ẹbẹ̀ lò. ìgbà tí èèyàn jẹ́ president wọn ṣe ní kó má wọ Sáàsù Rock. wọn lọ gbé sáàfin tuntun níbi tí wọn ti rólẹ̀ ẹbẹ̀ fúnra wọn. kò sí láàfin àbáláyé. kò sí láàfin àbáláyé. nígbà tá a dé ọba bá ń dá adé ìṣẹ̀ǹbáyé tó ń jó bẹ̀m̀bẹ̀ tó ń jójó gìtá. bẹ̀m̀bẹ̀ tí ẹ̀dùn yìí tó ń jó tàkasófè. tàkasófè. tó ń pe Portable pé kó wá kọrin. kó wá kọrin kó wù ú. ọ̀yá ẹ̀yẹ wá kọrin sí ń tàkà. èèmù tẹ mo orúkọ àwọn yẹn o. mo rọ́bà yìí ń kúnlẹ̀ mo rọ́bà yìí ń kúnlẹ̀ gómìnà. mo rọ́bà yìí ń gbadé ìṣẹ̀ǹbáyé kó dẹ̀ ń fi jó lójú àgbo kó náwó. àwọn oníṣẹ̀ṣe ọ̀sọ̀rọ̀ àwọn aráàlú náà sọ. wọn ò lè sọ̀rọ̀ kẹ̀. kí ló dé. àrè wọn ti kó à ń papá mọ́ra. tọ̀ wọ́n ti kó wa ń papá mọ́ra. ibi ẹ bá kó wa dé òwe. ibi ẹ bá kó wa dé wá. ẹ ó ṣàlàyé rẹ fún bàbá o ibi ẹ bá kó wa dé. ẹ tó rin yẹn kọ bàbá. ibi ẹ bá kó wa dé òwe. bàbá Ọọ̀ni of Ifẹ̀. bàbá Aláké. bàbá Rilwan of Èkó. bàbá Bọ́lá Tinubu Gbajabiamila ibi ẹ bá kó wa dé wá. Ọbásanjọ́ ẹ ó ṣàlàyé rẹ fún bàbá o ibi ẹ bá kó wa dé. wọ́n àṣírí ń tú kò tí ì débi ìdájọ́. àṣírí ń tú kò débi ìdájọ́. kò débi ìdájọ́. ìyẹn ni pé ìdájọ́ ṣe ń bọ̀. ọ̀rẹ́ bí gbogbo ayé tẹ̀ fọwọ́sowọ́pọ̀. ẹlẹ́ṣẹ̀ ò ní lọ. ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà kẹ́. pípa. iṣu ò máa bọ́ sí kó bá délẹ̀ kí ìjìyà bá dé. a pàdé kí Ọlọ́run dẹ̀ ṣe yìí. ọba ìyá awoniláwo ìyálóníláwo pa ní. má ṣe adẹ̀lọ́dọ́dẹ̀ níbi tó ń bọ̀. ń pè wọnú èmi náà lọ. ọ̀dà bàbá nítorí àwọn àkókò wa. orílẹ̀-èdè yìí gangan tí Nàìjíríà a ti gbọ́ pé ó ti di bàjẹ́. jẹ́ ká sọ wípé inú ẹ̀ ló fa àwọn gbogbo nǹkan lọ́tún lóṣù yìí ni àbí báwo. ọgbọ́n àti kólẹ̀ Yorùbá lẹ́rú ni. a jẹ́ pé àwa gangan ni mọ̀ra wọn. àwọn mọ̀ pé àrè kọ́mọdé yìí ń wíkẹ̀. ìgbà wọn bá fi màálù kán bá fi jẹ oko irun kí kò bá síṣu kí kò sí àgbàdo ṣé bí bàbá tẹ sọ pé wọn máa jẹ àgbàdo. àgbàdo náà tiẹ̀ wá sí mú. ṣé àgbàdo náà wà. ẹ lọ lẹsí wà Nàìjíríà yìí kò wù. lẹsí wà Nàìjíríà yìí kò wù. kò sí o. mo lọ sí hospital lọ́dún kan ní àárín ọdún yìí tá a wá yìí ìgbàjọba yìí náà ni o last year
wọn fẹ́ ṣiṣẹ́ kan fún mi 800,000 mo kówó mi dání ìgbà mo rán ọmọ kan tó gbé dé aláboyún kí mo forúkọ bo ilé ìwòsàn yẹn láṣìírí ni o tá ẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ iṣẹ́ ẹ̀jẹ̀ ń dà á fi tó bá sọ̀wọ́ pé ràn máa dá lóhùn. máa pa àwọn ọmọ mi àti ìyàwó mi èmi ti dàgbà èsì pé máa pàgbà káwọn ní bá kò lórí ẹ̀ ń bẹ̀. dókítà èèlò lẹ́lẹ́fẹ́ gbà wọ́n ní 500 ẹ̀yin ọmọ ẹ̀kọ́ 500 láti owó táwọn ẹ̀fí tọ́jú yín nì. bẹ́ẹ̀ bá kú kò ní í dáa bẹ́ẹ̀mi bá dàgbà bá ṣe ń rìn wọ́n máa pa màálù. àwọn ní kí n lọ sí test àwọn akó 300 lọ sí hospital bíi tí máa ṣe test. nígbà máa débẹ̀ ọmọ tí mo ti sanwó skul ẹ̀ mo bá ń bẹ̀ ló níbẹ̀ ló bá ní bàbá wọn sọ ẹ ṣì wà ní mo wà ìgbọ́n kan náà ní kí wọ́n ṣe lọ́dọ̀ owó pé àrí ẹ ti sanwó ẹ̀. oore tí àwọn bá ti ṣe tó bá ń retí èrè ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ló máa fún un lérè kò í ṣoore. gbogbo àwọn tó ti ṣèbàjẹ́ pátá ní Bọ́lá Tinubu kó sórí oyè. gbogbo àwọn yẹn káyọ̀ tún fòrò lé lọ kó má kúnyùn kó má kúnyùn wọ́n máa kẹ́yìn yàwùn kó má sáré lọ kó má gbòòrò ń lọ. àwọn rẹ̀ tó ń wá pàṣẹ ohun Fúlàní ṣe ń dá láṣẹ rẹ̀. tí kì bá ṣe pọ̀ ọba rẹ̀ ń pàṣẹ sí wọn ti nílé Olúwo kò bá jẹ́ wàá bá wàṣẹ ni. ọ̀dà bàbá. mo wà pẹ̀lú ẹ̀. lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí láàrin ọjọ́ mélòó sí àsìkò yìí a gbọ́ pé àwọn ọ̀dọ́ sọ pé rárá o àwọn sáfẹ́ jáde wọ́n fẹ́ ṣèwọ́de lórí a ṣe ń padà bọ̀ wá lórí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ṣáájú àmọ́ ká kọ́kọ́ mú eléyìí wọ̀ kí lẹ rí sí ìwọ́de tí wọ́n fẹ́ ṣe. ṣé ìwọ́de yẹn máa ṣe. bẹ́ẹ̀ ni ààrẹ. ìjọba ń sọ lápá kan pé àwọn ò ní gbà bẹ́ẹ̀ àwọn sójà láwọn darapọ̀ àwọn ọlọ́pàá ní àwọn darapọ̀. ìjọba pòun kò gbà kẹ. ṣé ó lè gbà kan fọ́kòkò ọbẹ̀ rẹ. láyé. à ń kò ní jẹ́ kán gbà rí yẹn. ṣùgbọ́n mo sọ fún àwọn èèyàn tí ológun kan bá pààyàn kan lọ́jọ́ ìwọ́de in anywhere Nigeria kí eléyìí yàtọ̀ sẹ́ni náà ṣàṣẹ Olúwa ló rán wọn o. kí wọ́n fún wọn lẹ̀ gẹ́. ẹ fún wọn lẹ̀ o kẹ́ni àdé ẹni ebi ń pa wíṣẹ́nu ẹ̀kẹ́. bó ti ń gorí. àdé ìyá lọ́gùn oyéye ẹ̀ ní apẹ́ káàsì lórí ẹ̀ ìyá lọ́gùn orí àwọn onígbùnúkọ ẹni apẹ́ káàsì lóòyẹ̀. yọ lagun. à pariwo kẹ ẹ. kó tó di pé wọ́n kó yẹ̀pẹ̀ bó. wọ́n kó tó kó yẹ̀pẹ̀ bó. ṣé ibi òun pààyàn ẹ̀yìn rẹ̀ bọ̀ lórí ìta náà. ń bo kò sẹ́bọ̀ mọ́ ìpèsè ká wọ́n nǹkan díẹ̀ lẹ̀ ló kùn báyìí ẹlẹ́bẹ̀ ń fẹ́ ṣẹbọ náà tó ti ró jẹjẹ. ṣòro ń jẹjẹ. káì. àwọn kan dẹ̀ ń jẹjẹ ṣé Bọ́lá Tinubu mọ̀ yìí tó ń ta gàrí. níbo ni. àbí Rẹ̀mí Tinubu rè mọ̀ yìí tó ń ta rẹ́ẹ̀sì. ṣó hàn kò kàn ó kàn wọ́n ná. kò kàn wọ́n. ṣó kàn Gbajabiamila. tọ́ka àpapọ̀ àbápapín ṣó kàn. a ṣe nǹkan Nàìjíríà ọ̀dà àbàmì lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lẹ́ẹ̀kan nípa ṣẹ́rí election kìíní ìwọ́de pé máa ṣe kan má pé kí Bọ́lá Tinubu èèyàn bá tó parí ìjà kì í dákún o kán bá pààyàn kan gbùrì báyìí tẹ́ẹ̀jẹ̀ bá bọ́ọ̀lẹ̀ Nàìjíríà fọ́ọ̀rọ̀ yẹn o. ọ fọ́ọ̀rọ̀ yẹn. Nàìjíríà fọ́ pátápátá rẹ̀ yẹn. tọ́. ìjọba bá ti pààyàn ẹ ní Biafra ti gbòmìnira o ní Yorùbá ti gbòmìnira o làwùsá gbòmìnira o lọ́wọ́ Fúlàní o
ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ kúrò mi ti kẹ́ ẹ. tẹ́ ẹ bá ti lè pààyàn. ìbọrùn ìkọbà dàbí àrè ń gbé. ìbádáṣọ máa ṣẹ lórí ìgèlè báyìí. kán má pààyàn ń re tutù ẹ kán má ṣe kò sọnà fún kán má ṣe o. kí wọ́n má ṣe é kí wọ́n má sọ pé torí pé wọ́n ń wọ́de lọ́ọ́yá ẹ lọ dá wọn lọ́nà ẹ yìnbọn fún wọn. kò dàbí ìtàn pàṣẹ ń jọ sí o tẹ́mi sùn bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ń kígbe nílẹ̀ o. ó ń kígbe. ó ń kígbe tantan ọlọ́run dẹ̀ ti gbóhùn ẹ̀. tó ń béèrè fún ẹ̀san. ẹ̀san ń bọ̀. èsì nàìjíríà mọ ayé tọ́ra yín jẹ́. kò sí nàìjíríà. ìwọ lè máa béèrè pé ń bó lèmi wà nàìjíríà náà mọ sí wa. ìmọ̀ àwa ń sọ ọlọ́run sọ mí. ìgbà tó mọ̀rọ̀ máa dá sèré àfún ẹ tó bá jíṣẹ́ ni mo ṣe ń jẹ́lé ìtorí sèré àtẹ̀yìn fẹ́ dá fún mi kò tó tọ́ lọ́rùn. bẹ́ẹ̀ni. tó tọ́ lọ́rùn kẹ. bẹ́ẹ̀ni bàbá. wọ́n ti pín nàìjíríà. ní sí wẹ́wẹ́. ọlọ́run ti pín sí wẹ́wẹ́. ó ti pín nǹkan ẹ̀ jẹ́jẹ́. jẹ́jẹ́ ń yẹ Bọ́lá Tinubu. bàbá wa. kó kàn jí lọ́jọ́ kan kó lóun pín nàìjíríà. ẹ̀wọ̀ iyì ó máa ní ìran ẹ̀ máa ní ìdọ́dọ́ kú wa. ṣùgbọ́n kí kò bá pín kó ayé ọlọ́run fúnra rẹ̀ ló pín. ṣé mọ̀ pọ̀dún mélòó rẹ̀ Ọbásanjọ́ ṣe lórí oyè. 9 lẹ́yìn èyí. Báńkọ́lé ńkọ́. òun náà ṣe. ṣọ́nà láti abúlé Ẹ̀gbá láti Ṣógúnlẹ̀ d'Abẹ́òkúta. ṣọ́nà rẹ̀ ẹ̀. kámẹ́nu fò yẹn ní lọ́rọ̀ bẹ́ẹ̀. gbogbo ẹni tó ń fìyà jọ máa so ni mọ́lẹ̀ fìyà jẹ ni ẹni máa tún nílẹ̀ ti dé. ọjà bá mi nítorí àsìkò kí lè sọ nípa jìjàgbara Sunday Adéyẹmọ èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà. Ìgbòho èmi ò ń pè ní Ìgbòho Òòṣà o. ok Ìgbòho ni. Ìgbòho Olódùmarè. Ìgbòho Olódùmarè. pánkó pé ọkùnrin ogun. ń gbọ́ yín. àrẹ Ìgbòho Olódùmarè wa. Ìgbòho Olódùmarè. ẹ̀nà ń tì sígbó yìí tira ẹ̀ sọnù. ìgọ́mọdé afọ̀rọ̀ ọjà. adájọ́ máa ṣe asọ̀rọ̀ máa yẹ. eégún yìí máa ṣe bí iléèbè ṣọ̀wọ́n o. eégún tó máa ṣe bí iléèbè ó ṣọ̀wọ́n. ó ṣọ̀wọ́n má jẹ́ ká tánra wa jẹ. àwọn kan ń ṣe bẹ́ẹ̀ pé Sunday Igboho àwọn àbáwá ti ṣe báyìí. kọjọ́ra wọn. ẹni kú pẹ̀lẹ́ ní sùn ẹ̀pọ̀n ọ̀dọ́gba. ọ̀dọ́gba. òrí ṣe bẹ́ẹ̀ ní sùn máa yíra padà òkú ò ní yíra padà. ọ̀tán. Sunday Olódùmarè. Ìgbòho Olódùmarè Ọlọ́run ló yàn án. ó dẹ̀ máa ṣiṣẹ́ ìyanjú. ṣé gbogbo wọn sọ pé Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ọlọ́tẹ̀ sì wà láàrin wọn. dáadáa ọmọ máa yọ kọ́ní kọ̀ọ̀kan ọmọ máa yọ. ọparí. ṣé bàbá tó ń pè láyé lókè lẹ́sìrì ẹ̀ olómi wà ń bẹ̀ tó ń pariwo lọ́wọ́ tó jẹ́ jẹ́ ń gbòòrò jẹ́ ń gbó eégún ni. wọ́n ò ní délẹ̀ lérí. ẹ mọ̀ pé bàtí Mósè ń lọ gírà gírì gàrà gírì gàrà àwọn ìran Kórà kan sọ pé ààrẹ Olúwa òun ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ohun ìtì bá sú o. Mósè ò bá jùlọ kó máa lọ. ó tún rìn àwọn kan nígbà wọ́n àwọn ṣẹ̀ṣẹ̀ kọ́lé o. àwọn nǹkan ìsúnú lé o. ọ̀gbẹ́ni ò mà dáhùn lóhùn